ní báyìí a ti wà ní àdúgbò Emir ibi ni wọ́n ń pè ní àdúgbò Emir ibi àgbègbè yìí ni pavilion wà níbi tí ìrètí wà pé wọn yóò ti ṣe àwọn ètò ìlànà ìsìnkú ní ìlànà ti mùsùlùmí bóyá kíkírun sí. Bàbá ẹjọ́ ìwọ̀n lọ́wọ́ bíbá ẹjọ́ ìwọ̀n bíbá kó lè rẹ̀ fà. Oníwà ń lọ yọ. Wọ́n ti yọ. Ìṣẹ̀fẹ̀ gbọ́ òkúta. Òkúta náà. Pavilion rèé o. Àwọn àgbààgbà ti wà níkàlẹ̀ ó ti ṣe síkú yìí.
abẹ́ tẹ́tì yẹn. wọ́n ní kí ọgbà abẹ́ àdúrà ìkọlọ̀ jókòó torí ìtọ́lọ́hún. wọ́n ní ọgbà abẹ́ àdúrà ìkọlọ̀ jókòó. ẹ ti rí àwọn àgbààgbà òṣèré onítíátà tí wọ́n jẹ́ alájọṣe olóògbé Ògògó tó lọ́wọ́ wájú ń bí ọ̀rẹ́ tímọ́tímọ́. ẹ dúró báyìí ẹ fi wọ́pọ̀ ilẹ̀ ẹ dúró báyìí sẹ́fà. alàgbà Jídé Kòsọ́kọ́ ni ẹ̀ ń wò tó wọ tó dé fìlà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tó wọ aṣọ funfun yẹn ẹ sì lè rí Másọmọ́ nínú aṣọ dúdú tó wọ̀. ọ̀rẹ́ tímọ́tímọ́ Ògògó tí wọ́n pè ní Yínká Quadri. Nínú àwọn òṣèré àwọn lẹ́ ń wò lákọ̀ọ́kọ́ kan nísàlẹ̀ yìí Fathia Balógun òun ló wà lókè yẹn ó jókòó sẹ́gbẹ̀ẹ́ Kọ́lá Ajéyẹmí ìyẹn ọkọ Tóyìn Abraham Tóyọ̀sí Adésànyà náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀.
alájà Kẹ́mi wọ́n ti ń ṣètò kíkírun sí Ògògó lára báyìí. Amẹ́ríkà ní Canada ní London ní ló dá sí pé nígbà tó gbogbo ti sí kìnìún kálukú ti ń ṣàdúrà wọ́n rẹ́dí iyekíye táwọn bá fẹ́ ná àwọn rẹ́dí àti náà Ọlọ́run jọ nínú àánú ẹ̀ gbogbo ẹ̀yin fans Ọlọ́run bá mójútó ẹ̀yin náà bá dúró ti ẹ̀yin náà àti travels and tours bá dúró ti yín o bá wà pẹ̀lú yín o. ẹni ẹ̀kọ́ ti lọ́lé tí ò lè lọ́lé wọ́n ní kí ló dé lè dúró wọ́n ní wo ni ègbò wa lè lò wọ́n ní mo sán ẹ̀jọ̀ máa lọ́lé Ọlọ́run wọlé ọjọ́ náà.